Don't hide your love. Ìfẹ́ má fi pamọ́. Wallahi tallahi kò sẹ́ni tó ní tó ju ẹni tó fi fún lọ. Ta ló fi fún? Ó náà níyàwó rẹ̀. So my dear brothers, you don't need to hide it because it will affect our feelings. It will suppress our emotion. Even sometimes it will make her cry. So you don't need to hide it. Try to show your love to your wife to convince her feelings. See, 1,000,000 stars up in the sky, but the shines brighter one is your wife. So you don't need to deny her. My brothers, if you try to say all this to your wife, sincerely speaking, it will change her life. Just try to do so. Remember, you are a good Muslim, practicing one. And this Islam is the religion of peace. Without love, there is no peace. Please don't hide it. Show your love to your wife. Ìfẹ́ ẹ̀sìn tá a sọ pé à ń sìn ẹ̀sìn àlàáfíà ni. Dákun ṣé tí ò bá sí ìfẹ́ sálàáfíà ń bẹ ni. So a jẹ́ pé Islam ló ní ìfẹ́. Àmọ́ wá fífi hàn rẹ̀ hun ìyìn gẹ́gẹ́ ni ó fi pé jẹ́ kó mọ̀ pípọ̀ nífẹ̀ẹ́ hun. Torí ìfẹ́ àti àlàáfíà wọn ò dárin o. Ó dà gẹ́gẹ́ bí ìgbín àti kara wọn ni. Ṣé pé tí ìgbín bá fà báyìí Yorùbá ní sọ bẹ́ẹ̀ wọ́n ní kara wọn àtẹ̀lé. So tí ò bá sí ìfẹ́ kò sálàáfíà. Jẹ́ ká láàfíà ó jọba nínú marriage yìí. Jẹ́ ká láàfíà ó jọba nínú ilé yìí láti fi ìfẹ́ hàn ìyàwó rẹ̀ kò náà ní kólóbó kò náà ní sílé kan. Ha dán lóbìnrin. Iyọ̀ lóbìnrin. Kódà a lè po obìnrin a lè pè wọ́n lómi omi lábu ẹ̀ omi lábu mú kò sẹ́ni tí ń gbómi sọ̀tá ọ̀ lè báyàwó rẹ̀ sọ̀tá fìfẹ́ hàn ṣe dáadáa sí Ọlọ́run gangan Quran 2 Surah Al-Baqarah verse 195 ó ní inna Allaha yuhibbul muhsinin. Ọlọ́run bá nífẹ̀ẹ́ òun gangan nífẹ̀ẹ́ sí ẹni tí máa ń ṣe dáadáa pàápàá jùlọ sára ilé rẹ̀ pàápàá jùlọ sólólùfẹ́ rẹ̀. My dear brothers, please be confused. Show your love to your wife. Show your love to your love. Rántí gbà tẹ́ bẹ̀rẹ̀, rántí bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀. Fi adùn hàn. Jẹ́ kó mọ̀ yìí pé o ṣàgbákò orí ibú, àgbákò oríire ló ń ṣe. Ọlọ́run dẹ̀ wọlé ìtọ́ ọgbọ́ ìtọ́ fi change ọkàn rẹ̀. Gbogbo ìgbésí ayé tiẹ̀ náà Ọlọ́run jò já sí rọrùn. Ìfẹ́ tí ń bẹnu lé kò ní dàrú. Adùnfẹ́ rẹ̀ rí o, ẹ̀ nílé kòrò fẹ́. La hawla wala quwwata illa billahi al-azim. Please, my dear brothers and sisters, don't forget to subscribe to my YouTube channel, Ogo Islam TV. Click subscribe. Follow me. I believe you will enjoy all my lectures. Jazakumullahu khairan. Assalamu alaikum.